Èkó ń sún kẹrẹ. Kùtùkùtù àárọ̀ Monday Èkó àkọ́bí gìrìgìrì. Jàǹtòóló lẹ́gbẹ̀rún èèyàn ń bá rèdí ọkọ̀. Omi lẹ́ngbẹ́ èrò ló ń ṣàn lábẹ́ òrùn ìdájí ìlú yìí, bẹ́ẹ̀ ẹnìkan ò sì rẹ́nìkan. Rìn tiẹ̀ síwájú má kọlù mí lórin tí bàtà ẹsẹ̀ oníkálukú ń kọ síra wọn. Àwọ̀rín èèyàn wá tàwọ̀rín ọkọ̀. Ó dojú pópó kí wèrè ìṣẹ́jú díẹ̀ Èkó tó gbé dírẹ́fà wọ̀ bí ẹ̀wù. Èkó ń sún kẹrẹ. Ìyà tó ń jẹ búrẹ́dì inú oven kò mọ tó yìí tó ń jẹ pásẹ́ńjà Èkó. Ẹ̀yìn tí wọ́n bá há wa mọ́nú ọkọ̀ bíi sandíìnì tán, ẹ́ńjìnì abẹ́ síìtì dẹ́rẹ́bà fúnra rẹ̀ á tún máa dá ooru lọ́tọ̀ bíi iná ayanran. Ààyè tí ò gba èèyàn mẹ́ta dáadáa tẹ́lẹ̀ tí wọ́n ké èèyàn mẹ́rin sí. Ọmọ ìyá mi bá mi rẹ́sì díyẹn díẹ̀ ká fi kọjá iwájú yẹn. Kọ̀ǹdọ́tọ̀ nìyẹn o, ó ń sá fún lasma checkpoint. Èkó ń sún kẹrẹ. Ojúlówó òṣìṣẹ́ Èkó kì í fagbó o. Èéfín salésà ọkọ̀ làwa ń fín ságbárí. Ó yó ni ó sì yára pani ju gbó lọ. Bọ́kọ̀ àjàgbé Kánò ṣe ń fún wa ní tiẹ̀ lọ́fẹ̀ẹ́, bẹ́ẹ̀ ni dánfọ́ alágbàwá ń yọ tiẹ̀ fún wa ní kòṣẹ́kòṣẹ́. Ọ̀kan wàá burú bí ọkọ̀ bàbá Arísí tí kọ̀ǹdẹ́ẹ̀mù ti dẹ́ẹ̀mù lọ́jọ́ tó pẹ́. Bó bá rìn díẹ̀ àá só. Ó sì tiẹ̀ tún lè bínú pátápátá kó lòun ò rìn lọ́nà mọ́. Wàhálà dé. Ó di kí dẹ́rẹ́bà àtèrò inú ọkọ̀ gbaṣẹ́ mọ́tò ṣe. Ibi wọ́n bá lè tì í dé ni kó tó lóun dá wọn lóhùn. Ẹ kàn ń bú dẹ́rẹ́bà náà ni. Yárí sí òòṣà jẹun. Èkó ń sún kẹrẹ. Ta ló ní kí wọ́n káwọn ọlọ́jà kúrò lójú pópó? Ṣé wọn ò mọ̀ pọ́wọ́ wọn la ti ń ṣẹ́wó ni? Kọ̀ǹdọ́tọ̀ ò ní ṣéǹjì rí. Ìṣòro èrò inú ọkọ̀ ni kí wọ́n wáwóṣẹ́ láàrin ara wọn. Bó o bá sì rí ṣéǹjì láàrin èrò, àfi kó o tètè kọjú sí bọ̀dá ṣínàṣà. Kó fún ọ níke omi 50 naira kó o fi ṣẹ́ 1000. Wọ́n tiẹ̀ níyẹn ti di 100 naira báyìí. Àgbákò. Èwo ló tún ń pariwo lẹ́yìn bí ọkọ̀ agbókù yẹn? Kò mọ̀ gbókù kò gbá láàárẹ̀. Abojú dúdú ọkọ̀ olóṣèlú tó rò pé òun lè yọ̀yẹ́ fò láàrin ọ̀nà tó dí gágá ni. Sì dákun ẹ pàrọwà fóun àtàwọn ajá tó kó lẹ́yìn. Páriwo òrànrọ̀ tó wà nílẹ̀ yìí ó tún ń dákun ni. Èkó ń sún kẹrẹ. Alomọ díẹ̀, Ògìdìgà bíntín àti Bájínátù tó gbélura ti tan àwọn iná kan sílẹ̀ nínú ọpọlọ dẹ́rẹ́bà tírélà tó ń lọ yìí. Aka ló kó wá sí Mile 12 o. Bí tírélà ò ṣe kí ìṣẹ́gbẹ́ Toyota Camry òṣìṣẹ́ báǹkì Táyé ti sú ló rán. Ìgbà tí yóò ti fàgbà hàn kọ ayọ́kẹ́lẹ́ tó fatéèkì rẹ̀ ńkọ́. Ó fi mú jàgàbá ànìjà nídìí yànnàyànnà ni. Gbèsè tápá ọ̀gá tó gbà á síṣẹ́ ò ká. Jànàjànà lálákọ̀wé bá bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú táì lọ́rùn. Àwọn èèbó tí dictionary òrówó gba yàrá fún bá bẹ̀rẹ̀ sí rìn kiri ojú pópó Èkó. Wọ́n ń tẹ̀lé àwọn ọmọ agbékútà tó ń kiri gálà férò nínú hold-up. Èkó ń sún kẹrẹ. Kọ̀ǹdọ́tọ̀ kí ló dé tẹ́ ò jẹ́ kọ́mọge yẹn wọlé? Ọkọ̀ ti kún lóòótọ́ ṣùgbọ́n tó bá tẹ́ ọ lọ́rùn mo lè gbé ọ lẹ́sẹ̀. Yẹ̀ẹ́lẹ̀ lẹ́yìn kémi yẹ̀ níwájú aṣọ alákọ̀wé. Kẹ̀ǹkẹ́rẹ́ gẹ́gẹ́ ṣiṣiṣiṣiṣiṣi. Òwú tí ń rí ṣe bẹ́ẹ̀ wọkọ̀ abẹ́rẹ́. Èkó ń sún kẹrẹ.